fẹ́ mi ò bá wọn pẹ̀gbọ́n ẹni tó ga. Gbogbo ọ̀rọ̀ ló lè sí gbogbo èsì kọ́lá fọ̀. Gbogbo ọ̀rọ̀ ló lè sí gbogbo èsì kọ́lá fọ̀. Àṣeyọrí ni mo fẹ́ mi ò bá wọn pẹ̀gbọ́n ẹni tó ga. Aláwọ̀ Kándoso yẹ ọmọ Adékúnlé. Mo recognize present yẹ o. Ilẹ̀ dádì tèmi. Bàbá tó ń pọ́nmọ́ délé. Bàmí Aláwọ̀ Ṣẹ́fì ìyá Adékúnlé. Ògúndébèjì bàbá Ṣẹ́fì ìyá tù ọ́. Yọ Aláwọ̀ Kándoso nínú onímújì. Lógùn state wá fún o. Mo gbà fún o, mo tẹ̀lé. Mo gbà fún Bàmí Aláwọ̀ Kándoso. Mo ká gan, mo ká ó sókè fún bàbá tiwa. Bàbá tó fẹ́ràn ṣáàkì gidi gan. Ẹ gbà fún bàbá tó fẹ́ràn ṣáàkì gidi gan. Ẹ gbà fún bàbá tó fẹ́ràn ṣáàkì gidi gan o. Ẹ gbà fún bàbá tó fẹ́ràn ṣáàkì gidi gan. Ẹ gbà fún yé owó rẹ̀ yẹn o. Àlàó kú owó níná, owó níná, ọmọ Adékúnlé kú owó níná o. Owó níná, ò ṣe mí náwó ló ṣe mí nára. Ó ṣe mí náwó ló ṣe mí nára. Bàbá àtàtà bí irú èyí o. Olúwa má jẹ́ kó wọn nílé gbogbo wa. Owó rẹ̀ owó Gbogbo àwọn olóyè ní bàrà. Ọ̀rẹ́ mi ọmọ Súnlé Jagun. Anọ́ta ti sábà ṣírò Abíọ́lá. Ó ṣe Ṣàkírà àti òun tèmi o. Aláàánú lòlówó aṣọ fìlà aṣàánú ẹrú ẹ̀ tó ní. Orin ìlú gbogbo ẹ̀ ló péjọ sọ́dọ̀ Ṣàkírà.
àjẹpẹ́ ayé. Gẹ́gẹ́ bí orúkọ bọ̀dá mi, kò tí wò ó àjẹpẹ́ ayé. Ìbára ṣálágbé wa dágbé ṣàwó. Èyí ni Monday 14. Thirty years anniversary là ń ṣe lọ́wọ́. Tí kábíyèsí ọba Dr. Jacob Ọláhunfẹ́mi Ọmọládé Olúbàárà ní Ìbàrà bàbá wa. Ọkọ late Alice Àkànkẹ́ Ọmọládé bàbá tí ò wáyé máa yá. Bàbá Prince Fọlọ́runṣọ́ bàbá Diola bàbá Adéníkẹ́ Princess. Bí eré bí eré o, ọgbọ̀n ọdún ti pé tí kábíyèsí jọba. Eré ni àwàdà ní ọgbọ̀n ọdún ti pé. 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 Tí wọ́n dáde fún kábíyèsí Ọmọládé. Eré ni àwàdà ní ọgbọ̀n ọdún ti pé. Gẹ̀lẹ́dẹ́ lè bára àwọn máa súré jagun. Tó bá dọ̀dún ẹ̀fẹ̀, ẹ ránṣẹ́ pé bàbá Rábíà. Aláàjì Mútíù mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni bá ń fẹ́ ní ìṣòhun là ń fẹ́. Látàyé alálùmọ́lẹ̀ láti bára wa bọ̀ wá bàbá Rábíà. Ọlọ́run ọba tó láyé wọ́n dá wa lóhùn lásìkò ọba rẹ̀. Ọlọ́run bá mi fọ̀rùn kẹ́ Ṣìfàdé Báyọ̀, ẹ̀yin akọ̀wé gbogbo obìnrin. Babalájé gbogbo bára àjẹpẹ́ ayé.
ajẹ́pẹ́ ayé mo ti wo ajẹ́pẹ́ ayé fẹ́ni fẹ́ tiwa. bẹ́ẹ̀ náà ni bàbá rábíà jímú láti bẹ́ẹ̀ ní tòsí o jí ìmọ̀ ọjọ́ ńlá yálà àti fò. Bàdàbàdà wo ológun dúdú. Ọmọ kábíyèsí ní Jimlat. Ọ̀rẹ́ mi Jímọ̀ Jimlat ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n mi ń bẹ̀ ní ìtòsí bàbá rábíà. Motu International Honorable Motu abẹ́ orí Ọlọ́run ló ṣẹ̀dá ọ̀rẹ́ mi wà níjẹ́ ọjọ́ ńlá. ọ̀rẹ́ mi gàgàn ọ̀pá mẹ́wàá yẹn ń ṣe ló rán tán. bí mẹ́múdù ṣe ro kóńgá tó bá fẹ́ràn padà ọ̀pá mẹ́wàá tiẹ̀ á sì iṣẹ́ kẹyọ̀ ọ̀kan. ẹ̀rí ó balẹ̀ dẹ́dẹ́. béèyàn bá dáa tó sì bọlẹ̀ báyìí tí ò bá lówó lọ́wọ́ fìtínà tì ní. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run padà parawú. Padà gbogbo ìbára ní tílé ètòkò ọmọ ìlérùn wọn ẹ ṣé mo dúpẹ́. lọ́jọ́ ajé alájí on the 14th November ọmọ mọ́gàjì àgbà. àná elémùrè. bàbá oníbíà kò sí ọmọ o ẹ̀yìn ìṣòro lọ́ba dá. ìwé tán fún ẹ̀kọ́ rọ̀yìn ìwé tán kọ fún yín kọ́. bó ní nǹkan bá ṣe fẹ́ ní ẹja bá ṣe bá ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ní orin ń bọ̀ o.
Àlàó Adéṣẹ́ fíù ìbáṣẹ́fíà. Ọmọ mọ́gàjì mọ́gà lọ́rùn ẹ̀múlùrè òdìrọ̀. Èmi ọmọ aládé mẹ́ta. Gẹ̀lẹ́dẹ́lẹ́ bá ara ọgbọ̀n ọdún bí eré bí eré. Láti 1990 ni bàbá ti dádé. Bàbá Ráfíà. Láfàtú olùbárà ní bàrà sọ́jọ́ èyí 1992. Royal Majesty Ọba Jacob Olúwafẹ́mi Ọmọládé gbogbo bàrà ló ń ṣàjọ̀dún. Ẹni lọ́jọ́ Monday ọjọ́ ajé ajé abáwá gbé ajé àfibú gbé gbogbo wa ṣẹlẹ̀. Bàbá Ráfíà Òṣọba ló fún wọn lọ́pàá àṣẹ. Bàbá mi ni gómìnà nígbà ẹ̀hàn ọba ní mọ̀dé ọmọ kúrò wa ọmọ tagbata ọmọ lẹ́kọ̀ọ́lẹ́rú Olúṣẹ́gun Àrẹ̀mọ. Bàbá ló dáde fún ṣojú mi yóò ṣe. Aya ìní 14 November ni wọ́n dáde. Ìyẹn ló mú wa jẹ́ kó ṣe déédéé. Ìbá ṣe Monday ni ìbá jẹ́ Tuesday. Bàbá ní ká ṣe bó ṣe yẹ kó rí ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run bá ń túbọ̀ fún wọn lẹ́mí gígùn àtàláfíà ara. Gẹ̀lẹ́dẹ́ lè bára ọmọ súré jagun. Ọmọ jáwé wọlé àákó ọmọ olóríṣà kan òrìṣà kan oríṣà kan àṣẹ kankan tó tọrùn ṣẹṣẹ ẹkúnlé tó ń jẹ gẹ̀lẹ́dẹ́. Ọmọ ìbára máa wo kábíyèsí ọmọ onígẹ̀lẹ́dẹ́ lè bára ọmọ súré jagun ọmọ jáwé wọlé àgọ́ ọmọ lóríṣà kan òrìṣà kan tí a kó kárò ṣẹṣẹ tí yóò gbàrẹ́gẹ́ lójú àgbo. Ìbára máa wo ìlògùn odò gbogbo ńlé mi máa gbà léwọ̀ gbogbo ńlé mi máa gbà á lógun gbogbo tún máa lé mi máa gbà á bọ̀rọ̀ lọ́wọ́. Àwọn lọ máa súré jagun Ìbára ọmọ rí èdè ṣe lá bí Ìbára bá fèdè ṣe látọ́ ẹni bá jẹ́ àmọ̀ pọ́ùn jẹun. Ẹ wo ẹran mi létí tó bá dalẹ̀ yìí ẹ bá mi pè wọ́n lé kọ́ bá mi fèdè ṣe lá. Mo fẹ́ rè lé Ìbára ẹ bá mi fèdè ṣe lá. Ọmọ arákàsá síbẹ̀ ẹ bá mi fèdè ṣe lá. Ọmọ arákàfà síbẹ̀ ẹ bá mi fèdè ṣe lá. Ẹ̀yin lọmọ
mọ́jọ́ àìsùn. ẹ bá mi gbèdé sí lára. Màá kárò sọ̀wọ́ kárò ṣẹ̀ṣẹ̀ o. ẹ bá mi gbèdé sí lára. Gbogbo ara mi a máa ro ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. ẹ bá mi gbèdé sí lára. Ọmọ oníkòkòrò wẹ́wẹ́wẹ́ ẹ bá mi gbèdé sí lára. Oníkòkòrò wẹ́wẹ́wẹ́ ẹ bá mi gbèdé sí lára. èyí tó ń gbọ́gọ́ jẹ ẹ bá mi gbèdé sí lára. tó ń fọdọ́ ìbára jẹ ẹ bá mi gbèdé sí lára. ó máa súré jagun ẹ bá mi gbèdé sí lára. ẹlẹ́dẹ̀ lè bára ẹ bá mi gbèdé sí lára. orí kì í bára ni o ẹ bá mi gbèdé sí lára. orí kì í bára ni o ẹ bá mi gbèdé sí lára. bí ọdún mi àbẹ̀ o ẹ bá mi gbèdé sí lára. ẹlẹ́dẹ̀ lè bára bí ọdún ẹ bá mi gbèdé sí lára. ní bára ẹ bá mi gbèdé sí lára. kí ni wọ́n ń jó lẹ́gbàdo ọlọ́jọ́ náà yóò ẹ̀gbá lóye wá. àjọ̀dún làwa ṣe ní bára tiwa o ẹ jẹ́ ká jọjọ́ kan mi ayọ̀ o ká gbogbo fẹ́lẹ́ dùn márùn tó dá wa sáyé. Bọ́kọ̀ mi pé kú yìí ó mú wálé. Bọ́kọ̀ mi pọ̀ ya á mú yàṣà sùn. Bọ́kọ̀ mi pé kú yìí ó mú wálé. Bọ́kọ̀ mi pọ̀ ya á mú yàṣà sùn. Ọkọ mi pa lẹ́gùgù ó nìkan mi jẹ́. Ọkọ mi pa lẹ́gùgù ó nìkan mi jẹ́. Ó dọ̀gànjọ́ kò tó jìyà ọbẹ̀. Ó dọ̀gànjọ́ o. Ó dọ̀gànjọ́ kò tó jìyà ọbẹ̀. Kí ni wọ́n ń jó ẹ̀gbádò yé wa o. ọlọ́jọ́ náà yóò ẹ̀gbá lóye wá. Bàǹjáre yé. ẹ bá mi wáyàwó kọjá orí mi tì. Bàǹjáre yé. bá mi wáyàwó kọjá orí mi tì. Nínú ọmọ lára. irọ́ ọmọ lẹ́wà rẹ̀ bá mi wáyà. Ìrẹ́ òun ṣàyà. Mi ò kọ́ ní ńláńláńlá. Ọ̀rọ̀ ní ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ yìí. Ìdí adé ní ìjù. Ọba bó Kó gbé yẹn borí. ẹni. Alábà ló là tẹ́ o. Bí ọdún ẹni nàbà ló là tẹ́ o. Tó bá jẹ́ ti ká ìkọrin àti bí ọdún kan wí fọyà rẹ̀ kó yé ẹ̀ṣọ́. Tí ò bá máa lè ẹ́ kí ló rẹ̀ rà. Wọ́n wí fún ìyàwó ẹ pé kó yé ẹ̀ṣọ́. Tí ò bá máa lè ẹ́ kí ló rẹ̀ rà. Ìjẹ̀mọ́ gbé wádùn Yàrá rẹ̀ rí lọ. kí ó jẹ́ gbé wádùn Yàrá rẹ̀ ṣọ́ra. kó ṣe jẹ́jẹ́. Kó ṣe jẹ́jẹ́ ní Ọ̀pẹ méjì. ṣe bá yẹ lábá yẹn ṣe bá Báyé là ó fi ẹ̀ síbi ó fojú sí. ibi àfojú sí ṣe lọ́nà owó wálẹ̀. Ọkọ̀ mọ́wó wá àìgbà
ká lọ sómi dá. Ọlọ́run ló fòkó ṣiṣẹ́ Abíọ́dún. Ọlọ́run ló fòkó ṣiṣẹ́ Abíọ́dún. Látòrí fan tó kún bọ̀, fíríjì tó kún bọ̀, ó tún wá ń ta mọ́tò, ó tún ti ń ta mọ́tò tuntun. Aláṣẹ 24 hours bar tẹ̀ bá dómi dá. Jíjẹ mímu ìrọ̀rùn ní bàbá tí ló mú dá olówó ojúmọ́. Àṣà àjẹun olówó ojúmọ́. Abíọ́dún àṣà àjẹun olówó ojúmọ́. Bó ṣe ń ta mọ́tò bẹ́ẹ̀ ló tún ta tútù. Ẹja gbogbo ìpápánu. Ẹ jẹ́ ká lọ 24/7. Ẹ jẹ́ ká lọ gbádùn ara wa 24 hours lómi dá. Ọkọ̀ mú ìbátú wo olórí o. Ọkọ̀ èjì rárá ṣokùn. Mú ìbátú máa wò lẹ̀ máa rọra. Ìbátú máa wọlé máa rọra. Olórí mú ìbátú. Ìlàrú ọ̀gọ̀ngàn ọmọ amújẹmúra ọmọ amújẹmúta. Gbogbo lóye ní ìbára ẹ ṣe. Gbogbo lóye ní ìbára gbogbo ìmọ̀kí o. Ìlàrú ọ̀gọ̀ngàn okú náwó. Ṣadé bèbí ńkọ́. Ìyálé Kẹ́hìndé ẹ̀dúnjọ́ mi. Wíní lójú orogún. Àwọn méjèèjì náà ṣaya pàdé mi. Mo ìbátú mo ìbátú mo ìbátú o. Mo ìbátú mo ìbátú ló ń jẹ lọ́wọ́. Mo ìbátú mo ìbátú ó ń jọ. Aya abẹ́sù ti mí Abíọ́dún. Ìlàrú àgọ̀gàn amújẹmúta o amújẹmúra. Ìgbórè. Àwọ̀ wa bèbí ọdún. Dẹ̀lẹ̀dẹ̀lẹ̀ ìbára ọkọ̀ mọ̀ ìbá ó ṣe. Ọkọ̀ mọ̀ ìbá. Dẹ̀lẹ̀dẹ̀lẹ̀ ìbára. Ọkọ̀ mọ̀ ìbá. Gbogbo bá bàkẹ́yẹ. Bàbá kẹ́yẹ. Gbogbo bàbá kẹ́yẹ. Bàbá kẹ́yẹ o. Gbogbo bàbá kẹ́yẹ. Bàbá kẹ́yẹ o. Gbogbo bàbá kẹ́yẹ. Ẹ ò ní ṣàṣe. Kò ṣe. Ẹ ò ní àrí kò ṣe. Ìláyé Olúwa mi, bàbá kò ní àgbéwàgà. Àlàwọ̀ adé gbàdóso. Gbogbo bára council of chief látòrí Mọ̀nsúrù ọmọlúwẹ̀dẹ àpènà. Ramọ́tálá yìí máa rọ olórí Jimlat ìyàwó Àlàó ní bàbá Ráfíà.
ayọ̀lá tí wù jí mọ̀ ò ṣe. gbogbo lóye ní bàrà ẹ ṣeun o. àpènà ní bàrà ẹ ṣeun o. gbogbo lóye ní bàrà gbogbo ìmọ̀kí orí ajé ní bàrà àyìndé mú ti wù ú ṣe. gbogbo lóye ní bàrà ẹ ṣeun o. lùpọ̀nà kédélé àkọ́gùn ní bàrà ẹ ṣeun o. wálé jimmy jimọ̀ wọ́n mọ́ láti jimlet bàdàbàrà wù ní bàrà àdúpẹ́. bàbá tolú ní bàrà ẹ ṣeun o. chief dọ́lájí bówó mi ò àdúpẹ́. amos bàbá rí dé ní ìmáyégún. chief samuel kíkúnlé ní bàbá lọ́jà ní bàrà ẹ ṣeun o. samsidi ní agún alógún. amúlùdù ní bàrà ẹ ṣeun o. chief manuel onífàdé bọ́bà jírò ní bàrà o. lárẹ̀wájú láò ṣe ọ̀kan lọ́mọ ní bàrà o. abíbúmi àjàyí agorobákun bọ́ọ̀lù ọkùnrin ogun máì lọ́ọ̀yà àjàyí mi lọ́ọ̀yà mi. surajudi ni ọmọ muhammed bá a ṣe gbogbo bàrà o. abíọ́dún adémọ̀wálé ṣọ́hun ní bàbá alájẹ túndí olúwa táyọ̀ ọ̀gá ńlá. akínyàgbọ́n èdèlé bá ń gbọ́ èmi. olùgbèǹga ọmọ ọdún jọ sàlùmí gbẹ̀ǹga ẹ̀gbọ́n mi ìlú London ló ń gbé ọmọ ọdún jọ Michael ajiboso akéwìjẹun adétọkùnbọ mi ò bébé òun láti rọba Mrs Ramọtala ìlàtí ọ̀tún ìka Bọ́láńlé ọdún jọ ìrèlú sàrò Rebecca ṣómẹfún ìyá àlọjà tìmí túnde ṣẹjúmọdé mi Mustapha o ìyá látẹ Mrs Bọ́sẹ̀dé Adéọ̀ṣun ọ̀tún ìyálóde Mrs Muiba Adébọ̀wálé Erelu Babalájé Mrs Adéníkẹ́ Báńgbóyè mi Lìkà Àbàrà o Mrs Adéníkẹ́ Ọmọlára Ògùnṣọlá Erelu Bàríyùnmí ṣì Mrs Rashidatu Padà Bàràwù Gbégbàjé Mrs Bọ́láńlé Adégòkè Ìyálájé Fọlákẹ́mi Èyídòwú Sẹ́ríkì Ìyáládé Chief Justice Adéníyì Amáde Báńjọ àwọn oníbàámòfin Chief Àtàyìnbí Adékànfí Aṣíwájú Ọláyínká Ògúnṣọlá Bàríyùnmí Ìsíákà Àlàó Dàda Báyẹ̀ Chief Gabriel Adélẹ́yẹ Sẹ́ríkì Chief Sakirudini ọmọ wòlé lẹ́yẹ Ọ̀túnbàdà Chief Michael mi Olúṣọlá Ọ̀túnbà Yìkí Chief Nureni mi Lébì Jagunolú Chief Olùdìran ọmọ Sànyà Aṣíwájú Bàbálájé Bàjípé ní Chief Gbénga Àjàyí Bàròyìn ní Chief ọkàn làwọn òwòye wọlé èṣù nílé lójìbìsì bàbá ni wọ́n sọ Gbénga Àjàyí omi bàbá jídé ọ̀kan làwọn ọmọ òye wọlé Bàròyìn ṣìmùdíhù mi ọ̀jẹ̀dìran akérògùn ṣìkájùdí ní òye tọ́lá akínlágún ṣìkọ́lá ní púpọ̀ mòròhún fólú ẹ̀kú bá tún ṣìfà yúbà mi ọdún bá bàjútó ṣìfà bíọ́dún mi amúṣàn akíngbógun ṣìjẹ́míù mi ògúnbíyì akínpọ̀tẹ́ gbogbo àpáta ìbára nílé gbogbo àpáta ìbára nílé ooo gbogbo àpáta ìbára nílé ooo. Olúwo fá gbogbo ìbára ní ti ilé ètòkò ọmọ agbọmọ nàbí òrìṣà. Ọmọ agbọmọ nàbí òrìṣà. Ọmọ agbọmọ nàbí òrìṣà. Ọmọ agbọmọ nàbí òrìṣà. Olúwo gbogbo fá Adélékè àkú ọdún bàrà gẹ̀lẹ́dẹ́ o.
olóyè ìjọba Abíọ́dún Akíṣẹ́gun ní bára gbogbo yín mo kí Mrs. Musili ní olúwo gbogbo yín mo kí ìyálóde ńkọ́ gbogbo yín mo kí aya Àjíkẹ́ Olú Ibrahim Akínládé gbogbo yín mo kí gbàdẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ́fún gbogbo yẹn ṣe mo dúpẹ́. aya Àjíkẹ́ Olú aya baba white mama white gbogbo yẹn ṣe gan bàbá rábíà láwọ ẹrẹbẹ wo ẹrẹbẹ láwọ. gẹlẹdẹlẹ bára o. láwọ ẹrẹbẹ wo ẹrẹbẹ láwọ. owó lè lọ àwọn ayé òṣìṣẹ́ o. láwọ ẹrẹbẹ wo ẹrẹbẹ láwọ.